Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Odunlade were very dedicated to share. Ẹni jẹ́ pé bí tó ń lọ ló ń lọ. Ó dẹ̀ máa ń support gan. Wọ́n máa ń support àwa ara wa. Ó ti ẹ̀yin tó bá pọ̀ Odunlade ó máa wà ńbẹ̀. Ó máa wà ní ti A, ó máa wà ní ti B, ó máa wà ní ti C. Òkè ń yàrá kan sọ́tọ̀. Kò dẹ̀ ní ìgbéraga. He's a fantastic filmmaker and he's a fantastic actor. LAKATABU. LAKATABU. June 21st ni LAKATABU máa jáde sí cinema. Ẹtúyáyá kẹ́ lọ wò. Adigunjalè ni mí, ó kù ṣẹ́jú mẹ́wàá fún mi kí n fi jalè. Gómìnà kan lè gbé mi. Ẹ̀rẹ́ rí gidi tẹ́jú! Ìwà gbùrùgbùrù nílẹ̀ ní tẹ́jú. Tá a bá wá bí ẹnikẹ́ni, àbẹ́ èèyàn kankan tó lé tó rí mú, ọ̀fẹ́ pa ó rí pa. Wáyé! Ṣùgbọ́n jáde wọ́n rí ṣùgbọ́n ṣẹ́rá wọn, mo mọ̀ wọn. Ṣé sùúrù wọ́n tó ṣorí ilé fún ọmọ bàbá mi lẹ́nu? Ṣé sùúrù? Ìyá méjì ẹgbẹ́ èèyàn o, bàbá ni máa ń rújú. You are fucking bastard. Ọ̀rọ̀ mi. Yẹ̀mí! Odunlade Adekola'S. Members of custom, custom crew, please step up. Sleepless possession. Revelation. When I think they did a good job, please give them a round of applause. I make that move. Make it loud. Before you take it down, please, let's all this. LAKATABU máa wà ní cinema láti June 21st. Everybody ẹ jáde ẹ lọ wo movie ẹ máa enjoy ẹ gan seriously. Nítorí mo fẹ́ wá wo sinimá yìí. Nígbà tí ẹ gbọ́ LAKATABU kí ló kọ́ wá sí ọkùnrin jẹ́ gbèmídarí. LAKATABU ẹ wọ orúkọ yẹn náà orúkọ yẹn fúnra rẹ̀ ó tabú. LAKATABU nǹkan ńlá tó wá sọ́kàn mi nìyẹn. So kí ni ẹ̀rí àti rí pé àwọn olùdarí wọ́n ti ṣeré nínú mọ́bì Odunlade Adekola'S wọ́n ṣe olùdarí ẹ̀ wọ́n dẹ̀ tún ṣeré nínú gẹ́gẹ́ bí olùdarí tí ẹ jẹ́ ǹjẹ́ lè sọ fún wa ṣó rọrùn fún èèyàn láti darí láti tún kópa nínú ìsìn. Kò rọrùn bẹ́ẹ̀ kò ń jẹ́ pé rọrùn láti ṣe gidi.
kò rọrùn láti darí eré kí o tún kópa nínú eré kò rọrùn ṣùgbọ́n Ọlọ́run fún àwọn kan láǹfààní àtòrí ọ̀fẹ́ láti lè ṣe nǹkan tó pọ̀ so tí bá rí àwọn olùdarí eré tó tún máa ń kópa nínú eré mo máa ń gbé fún wọn. Odunlade Adekola jẹ́ èèyàn tó fẹ́ràn láti máa ṣiṣẹ́ takuntakun tó dẹ̀ ṣiṣẹ́ takuntakun tí gbogbo wa dẹ̀ rí ó wà hardworking kò dẹ̀ sí ipa tí kò lè kó. tí ẹ bá wo iṣẹ́ wọn láti ẹlẹ́ṣin ọba ìyẹn àwọn iṣẹ́ sinimá wọn láti ẹlẹ́ṣin ọba dé òrìṣà dé lákàtàbù kí ni àwọn nǹkan gbòógì tẹ ẹ rí gẹ́gẹ́ bí ìyàtọ̀ tó fi yàtọ̀ sí àwọn tí ó gbà wọ́n. Nǹkan tí mo rí tó yàtọ̀ sí àwọn yòókù ni pé Odunlade ò kì í kàn ń sọ ìtàn ṣákálá ó máa sọ ìtàn tó ní ṣe pẹ̀lú ìṣe àṣà tó dẹ̀ máa kọ́ni lọ́gbọ́n. Mo máa mọ mi déédéé ni mo dẹ̀ máa mind business mi. No, but the theme of the look of this premiere is Owambe Gangster, and it goes along with the film itself, LAKATABU the Monster. So èmi náà dẹ̀ rò pé kémi náà ṣe bí gangster, you understand? Títí di òní kí àwọn kan tẹ sọ pé tẹ́lẹ̀ sọ pé ẹ rí nínú sinimá tí Odunlade Adekola máa ń gbé jáde. Gbogbo èèyàn mọ̀ pé gbogbo fíìmù tí Odunlade bá ṣe ó máa fi gbogbo ẹ̀mí ẹ̀ ṣe ni, and he does his actual best, to portray the African story or, films and whatnot, and he's just an amazing filmmaker. Ara ọ̀tọ̀ tún ni Odunlade gbé wá yìí o, eléyìí máa láàrin ó máa dùn, ó yàtọ̀ sáwọn tó ti ṣe tẹ́lẹ̀, inú mi dẹ̀ dùn púpọ̀, ó dùn mí díẹ̀ torí ó yẹ kí n wá nú iṣẹ́ náà, àmọ́ mi ò sí around on time yẹn, but inú mi sì dùn láti wà níbí lálẹ́, gbogbo wa la mọ̀ pé ọjọ́ ọdún lè ní, kò yẹ kí ọ̀pọ̀lọpọ̀ wá wà níbí, but torí pé Odunlade jẹ́ èèyàn tó dáa tá a nífẹ̀ẹ́ sí púpọ̀, tí èmi fúnra mi nífẹ̀ẹ́ sí, òun ni mo ṣe wà níbí láṣálẹ́ yìí.
ẹ̀yin èèyàn mi June 21 ẹ jọ̀ọ́ ní gbogbo sinimá tó wà ní ìlú Nàìjíríà ẹ jáde kẹ́ lọ support ọmọ yín brother yín daddy yín ẹ̀gbọ́n yín àbúrò yín Odunlade kẹ́ lọ wo LAKATABU ẹ ní regret ẹ. LAKATABU máa jáde sí sinimá láti on the 21st ìyẹn ọjọ́ kanlélógún oṣù June tá a nínú ẹ̀yìn. Ẹ sọ fún ọ̀rẹ́ yín kó sọ fún ẹ̀gbọ́n yín kó sọ fún àbúrò yín kó sọ fún mọ́mì yín kó sọ fún dáàdì yín pé LAKATABU máa jáde sí sinimá kẹ́ make sure pé lọ wò. Tí n bá máa lóyún mẹ́ta ló wù mí kí n bí lẹ́ẹ̀kan. Mélòó? Mẹ́ta. You must be out of your damn mind. It's really stuffy, please. Ta ló gbé poison wá sí dẹ́ẹ̀ mi? Ta ló ti ọmọ obìnrin ìwọ̀nù mọ́tò wá sí bí ìbọ̀sọ̀? Adigunjalè ni mí, ó kù ṣẹ́jú mẹ́wàá fún mi kí n fi jalè. Dókítà kan lè gbé mi. èèyàn wẹ bá a lọ wo LAKATABU the monster tó bá jáde sí sinimá káàkiri ẹ jọ̀ọ́ eléyìí jẹ́ àrà ọ̀tún látọwọ́ ambassador Odunlade Adekola ẹ máa enjoy it. I bet you guys. LAKATABU. Tí n bá máa lóyún mẹ́ta ló wù mí kí n bí lẹ́ẹ̀kan. Mélòó? Mẹ́ta. You must be out of your damn mind. It's really stuffy, please. Ta ló gbé poison wá sí dẹ́ẹ̀ mi? Ta ló ti ọmọ obìnrin ìwọ̀nù mọ́tò wá sí bí ìbọ̀sọ̀? Adigunjalè ni mí, ó kù ṣẹ́jú mẹ́wàá fún mi kí n fi jalè. Dókítà kan lè gbé mi. Ẹ̀rí àrí gidi tẹ́nu wíwá gbùrùgbùrù nílẹ̀ ní tẹ́jú. Tá a bá wá rí ẹnikẹ́ni àbẹ́ èèyàn kankan tó lé tó rí mú ọ̀fẹ́ pa ó rí pa. Wáyé! Ṣùgbọ́n jáde wọlé ṣùgbọ́n ṣẹ́rá wọn mo mọ̀ wọn. Ṣé sùúrù wọ́n tó ṣoríire fún ọmọ bàbá mi lẹ́nu ṣé sùúrù. Ìyá mi yé ẹgbẹ́ èèyàn o bàbá ni máa ń rújú. You are fucking bastard. Ọ̀rọ̀ mi. Yèmí! Kilarigbo TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.